Ọ̀nà ní onídìrí bẹ́ẹ̀ láti sínú ọ̀nà ní aláriwo. Ọmọ aláṣẹ mo kọrin fọ́ba abáyọwọ́ ijó mo kọrin ewì fún jòyè ó gbàgbé ìlẹ̀kẹ̀. Mo kọrin ewì mo gbà sanyẹ́ bàbá aṣọ mo gbà láàrí bàbá àwọn ẹ̀wù. Ọyẹ ẹja lọ ẹja relé ọmọ ọlọ́jọ́ bí ẹja relé ẹnìkan mi. Òní gan lọ́jọ́ bí Alhaja Rukayat Olúwabùkọ́lá. Ìyẹn aya Fágadé náà ni mò ń kó bẹ́rẹ́ fún lọ́lá ọlọ́run ọdún ayọ̀ ló mọ̀ ṣe. Ọmọ igi arẹwà yìí lọ́lá Olódùmarè ò ní kánjú kú ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ lọ́lá ọlọ́run ò ní bá wọn bùrìbùrì jójó òyà. alára ẹ̀wá wo òyìnbó àwa ọmọbìnrin tó sì lòrò tó sì ń dákan kù yẹbẹ. pupamọ́ tẹná ọ̀hún dé lọ́lá olúwa ò ní sí wa. ó kú ọdún màmá Oyíndà màmá Tóyọ̀sí. màmá dára sí mi lọ́lá Olódùmarè ò ní sáré kú. màmá amójọ́lá olúwa màmá amófólúwa lọ́lá Olódùmarè ò ní mẹ́rí. ó ti sọdún èyí lọ́lá olúwa kó o ṣe tẹ̀mí tọkọtọmọ. ó kú ọdún aláṣẹ àtolúdarí Formlac Global Concept. àṣeyí sàmọ́dún aya Fágadé Kẹ́hìndé. bàbá wa tí sọmọ ayé tòrò ọmọ yé wa. ọmọ àṣẹ tóró kó o tó jẹun. Rukayat tó wá ń gbóhùn mi. ìbí ọmọ bọ́lá lè ṣànáàbò àríkẹ́. pẹ̀lú ọkọ rẹ̀ ìyá Adésínà Ṣítù. aláṣẹ àtolúdarí Mòré Innovator Concept. báwọn ni wọ́n pè mí ń bò ń kẹ́lẹ́. wọ́n lọ́mọ aláṣẹ wa bá ń kẹ́ nìkan wa. ọmọ bọ́lá lé ní ẹ wá bá mi kẹ̀gbọ́n mi àtàtà. onínúure ọlọ́kàn rẹ̀ afúnimásìrègùn ọlá rẹ̀ pọ̀. ọ̀yà kọjọ́ tó tẹnu lé kó yá jẹ́rìí lé bàbá rẹ̀ jẹ́rìí bí wọ́n gbé bí ẹ lọ́mọ. akẹ́ òjìnà débi ká wá wọ mọ́tò débẹ̀. ó ní tí n bá ta kéde ó ní kí n fẹsẹ̀ ké yà sí ọmọ ọlọ́fà mọ́jọ. ìyẹn nílé ìyá rẹ̀. ó kú ọdún ará ké mọ̀jọ́ jó gbẹrú mọ́jọ́ gbẹ̀kọ́ ṣe bẹ́rú ní sinmi ẹ̀kọ́ ò lè ṣèyàn. ilé ọmọ ọlọ́ká mẹ́rìnlélógún ó kú ọdún ọmọ eléré mẹ́fà. Olúbùkọ́lá ó kú ọdún ọmọ májẹ̀májẹ ọmọ mámúmámú. ilé bàbá yín wà ní bó lè jẹku kó jẹku bó bá lè jàrọ̀ kó jàrọ̀. wà ní bó bá wù kó jàrọ̀ gidigba tó ń bẹ lálẹ́ odò ìgánganú odò náà ni ó gbọ́dọ̀ bá wọn jẹ. Olúbùkọ́lá ẹni bá fẹ́ mọ lákè ẹjọ́ rẹ̀ lé aké. bá fẹ́ mọ lóko ọ̀rọ̀ náà òkò. bá fẹ́ mọ lẹ́gbẹ̀ẹ́ ní tó bá dówu kó sànà. èmi wọ lọmọ ọlọ́run ọmọ àlùkù awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀. obìnrin bá fojú dòrò gbé. tó bá jẹ́ ti ilé ìyá rẹ ni ọmọ gbàgbà ọmọ ọlọ́fà mọ́jọ. òkú ọdún ọmọ abísùjó kọ ìjà kátàkìtì lóró ó tọ̀fà. ìjàpẹ̀ kí abẹ́ ewúlà bí ò bá sojú òrò àṣejú koro nínú oko. ó sojú Táyé ó sojú Kẹ́hìndé ó sojú Láfàkálẹ̀ ó sojú Ajílẹ̀ yàrá ó sojú Akorúba kákó. ẹ wá wo Rukayat adẹ́nara bíi aha epo amọ́lẹ́sẹ̀ bíi àlárí. ẹwà tómi lọ́la ni wọ́n sì máa pè ẹ́. ọba òkè ló fún ẹlẹ́wà tó dé adélẹ̀ dá. àgbo fọwọ́ pa ó ní kiri àdàgbà ó mu ní tòsè. lọ́lá olúwa kó pẹ́ bọ́mọ owó ti pẹ́ lé arọ́. kọ́ dàgbà kó dògbò bó ti wá wù kó pẹ́ láyé tó lọ́lá Olódùmarè ò ní tanáwó sàárè ọmọ. o sì ní ìfìṣẹ́ lòkù. ọ̀yà tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ. omi tẹ́ lára ẹja lọ́lá ọlọ́run ọlá ò ní wọ́n ẹ. ọ̀dà tó kì í dá àwọn owó ò ní wọ́n ẹ. a kì í gorí ká tó kálá a kì í gorí kànká tó kákan. ìwà tá òṣùwọ̀n gbogbo ayé ló sì ń fẹ́ tata káyé fẹ́ sówó káyé fẹ́ sọ́mọ. àbúrò Kàbírù Ọlálékan lọ́lá olúwa ò ní tètè kú. àbúrò Motúnráyọ̀ Àdùfẹ́ kí wọ́n kó lè mọ ròyìn sẹ́ èrè ọwọ́ ọlọ́run. Alhaja Rukayat Olúbùkọ́lá aya Fágadé tó bá wá ń gbóhùn mi. àbúrò rí ọ̀wọ́n ọmọ bọ́lá lè ṣànáàbò àríkẹ́. òun ọkọ rẹ̀ Mùrìkàdọ́ Adésínà Ṣítù. àwọn gan ni wọ́n ní kí n fèyí kì í délédélé ọmọ aláṣẹ ló kọ́ tèmi. àlàbá yín tí ò ní bèjì rí ó ní àìrè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.